Hello everyone, welcome to Toyeen Talks. Ekale. Wow, Sister Adunni jáde still on Mama PRIMEBOY tó jáde síta pẹ̀lú omijé abiyamọ lójú wípé kí ló dé títí PRIMEBOY ṣe yàtọ̀ sí táwọn yòókù tí wọ́n wọ station tí wọ́n gba testimony wọn tó interview wọn tí wọ́n dẹ̀ padà sílé pé tó bá ní èdè PRIMEBOY ó lè máa wọ́ ó lè máa lọ why títí ẹ ṣe yàtọ̀ pẹ̀lú gbogbo nǹkan tá a gbọ́ pẹ̀lú nǹkan táwọn ọlọ́pàá sọ ẹ jẹ́ ká jọ enjoy wọn màá ṣe lọ́nà méjì so this will be the part 1 then I will do the second one shortly. Thank you for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. O mọ̀yàn tí ẹ bá ẹ jẹ́ kí n increase video man woman yìí onídẹ̀ máa fẹ́ wọnú ẹ o. Ó yẹ kó tún láùdù díẹ̀ nsìn. Ẹni tí ò bá ní èèyàn ní Nàìjíríà abusing who? Why are you abusing her? Who are they abusing? Ta ló abuse? Flaky shop block ẹni. Ọlọ́run má ṣe wá ń tálákà ní Nàìjíríà. Mama Prime nìyẹn, Mama PRIMEBOY mo ẹ̀ṣẹ̀ rí fídíò yẹn ní some hours ago. Quick question lórí ọ̀rọ̀ yìí. Mo kí gbogbo yín ẹ káàsán. One lady abuse Ìyábọ̀ Òjó. Kí ló kàn mí pẹ̀lú Ìyábọ̀ Òjó? Tọ́n bá bú. This page is not Ìyábọ̀ Òjó's page. Tọ́n bá bú Ìyábọ̀ kò dá wọn lóhùn. So please take Ìyábọ̀ Òjó's case out of this my page. Okay? Ẹ bá mi gbé ọ̀rọ̀ Ìyábọ̀ kúrò lórí page mi. Ẹ bá mi gbé ọ̀rọ̀ ẹ̀ kúrò lórí page ti tèmi. Ẹ káàsán everybody. Mo kí yín ẹ káàsán. Yeah, quick one. Question kan la kan fẹ́ béèrè. Ìdí tí PRIMEBOY tó fi wà ní detention tí ìyàwó Mohbad tí ó sì ní detention. Ó simple. Question tó simple ni. According to the story, ẹ rántí wípé PRIMEBOY àtọlọ́pàá nígbà tán náà ń wá lọ́yà àti PRIMEBOY ti sáré bọ́ta wọ́n sọ ọmọ yẹn sọ nǹkan tó mọ̀ nínú ọ̀rọ̀ yẹn. Now, sọ bóyá wà innocent àbí kò innocent. Ọmọ yẹn sọ wípé ó ní Mohbad àti ìyàwó ẹ̀ jà lọ́jọ́ yẹn. Ó ní Mohbad dẹ̀ lé òun bọ́lẹ̀ nínú mọ́tò. Ó ló ń bínú. Òun wá lọ pa àwọn Cubana chief priest nǹkan pé kán wá bóun bá sọ̀rọ̀. Ó ti já òun sílẹ̀. Ìgbà tí ọlọ́pàá máa sọ̀rọ̀, wọ́n ní wípé PRIMEBOY àti Mohbad jà. Okay, ọ̀rẹ́ àtọ̀rẹ́ jà. Ṣé ìgbà tí Mohbad máa fi ọwọ́ ṣèṣe, ṣé PRIMEBOY ló mú ọwọ́ Mohbad tó fi gbá glass? According to ọlọ́pàá, wọ́n ní PRIMEBOY Mohbad fún rẹ̀ ó ti yó, ó wà tipsy. Ìbínú, ó fi ìbínú gbá gíláàsì mọ́tò gé lọ́wọ́. Ẹ̀rúnú gíláàsì bóyá ó kó sínú ọwọ́ ẹ̀. Ẹ̀jẹ̀ wà ń bẹ̀, ó ń dà fún ẹ̀jẹ̀. Ó dẹ̀ gbé lọ́lé àtìyàwó ẹ̀. Wọ́n jọ lọ́lé àti gbogbo wọn. PRIMEBOY wá pé ìyàwó Mohbad pé òun gbàgbé ẹrù sínú mọ́tò. Ó dẹ̀ show screenshot conversation. Òun fẹ́ wá gbé ẹrù òun. Ó ní wípé ìyàwó ò gbà kóun wá gbẹ́rù. The next thing tóun máa gbọ́ Monday àbí Tuesday ni wípé Mohbad ó ti kú. Now,
nínú fídíò tó circulate nípa Mohbad àti ìyàwó ẹ̀, ìyàwó ń sọ wípé Mohbad sọ pé ìyàwó òun náà pẹ̀lú ẹni tó fẹ́ pa òun. My question now tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìjọba, ìdí tí wọ́n fi ẹ bá mi share fídíò yẹn jọ, gbogbo wa kọ́ lọ́dẹ̀, ẹ bá mi share ẹ̀. Hello, gbogbo wa kọ́ ni ọ̀dẹ̀, gbogbo wa wà ní àwọn ìlú kan tá mọ bí nǹkan ṣe ń work. A wà ní àwọn ìlú kan tá mọ bí nǹkan ṣe operate. A sọ pé ìyàwó ẹ̀ ló pa. Gbogbo everybody ní suspect. Gbogbo àwọn tó wà lára ọmọ yìí for good 72 hours kí ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ ní suspect. A ti rí wípé ìjọba wọn ti mú Sam Larry àti kejì Naira Marley, wọ́n ti bá wa mú wọn fún bully àti harassment tó máa fojú jẹ́jọ́ because wọ́n sí lára ìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀. Ẹ̀yin ọlọ́pàá fúnra yín ẹ tún ti bọ́ta ẹ ti sọ fún wa ẹni abẹ́rẹ́ tó fún ló gbòdì lára ẹ̀, àbí ẹni abẹ́rẹ́ tí wọ́n fún ló gba òdì ní ara ọmọ yìí, ìtorí ẹni tó fún lábẹ́rẹ́ kò ń ṣe ẹni tó yẹ kó fún lábẹ́rẹ́. Báwo ló ṣe wá jẹ́ wípé PRIMEBOY lẹ wá fẹ́ fi ṣe prime suspect? Ṣé ó wà ń bẹ̀ lọ́jọ́ tó dákẹ́ ni? Ṣóhun ló pe nọ́ọ̀sì ni? Ṣóhun ni nọ́ọ̀sì ni? Àbí gbàtẹ́sọ pọ́njọ jà? Ṣáwọn èèyàn yẹn ṣèjọ ń jà? Ṣé ìjà tó ń jà ló pa á ni? Àbọ̀mọ fún rẹ̀ tẹ́ ti sọ fún wa? Fídíò yẹn wà lórí íńtánẹ́ẹ̀tì o, àwa dé play ẹ̀ lórí show wa. Ẹ sọ fún wa ẹni ọmọ yìí fún rẹ̀, ẹni Mohbad fún rẹ̀, fúnra ẹ̀, ó fi ẹ̀ṣẹ́, ó fi gbá gíláàsì. Báwo ló ṣe wá jẹ́ wípé PRIMEBOY ni ẹ wá dìmú? Tíyàwó Mohbad náà sí ní station pẹ̀lú wọn bẹ̀. It's just a question o. Torí ẹ ti fi sentiment bọ̀, ẹ ti fi agbára bọ̀, ẹ ti fi man no man, ó dà pé ti fi wọ̀. Tẹ́ ẹ bá fi man no man wọ̀, ìyàwó àtọkọ jọjà, ọkọ ló fẹ́ pa òun, ẹ mú yẹn náà mọ́lẹ̀. Ìgbà tó síìkì, the same story tíyàwó sọ, tí ẹ tí lè verify ni PRIMEBOY yìí sọ. Báwo ló ṣe wá jẹ́ pé PRIMEBOY nìkan lẹ mú? Ní kẹ́ fílẹ̀ tẹ́ bá fẹ́ fílẹ̀. Gbogbo àwọn tó yẹ kẹ́ kó ni kẹ́ bá wa kó là ń sọ. Ẹ̀yin abíagbá obìnrin tẹ́ ń sunkún kiri, mò ń retí ẹkún yín lórí ọ̀rọ̀ yìí. Mò ń retí ẹkún yín torí obìnrin ni yín. Ẹ sọ pé ṣèbóbìnrin lèmi náà, wáì tí mò ń sọ̀rọ̀ báyìí. Obìnrin tí mo jẹ́ náà torí mo jábíamọ ni mo ṣe ń béèrè. Torí ìyá kan ló bí PRIMEBOY náà, àbí ìyá kan ló bí? Tí ìyá tí Mohbad ò bá tiẹ̀ ṣe ìyá gidi, ìyá ló bí Mohbad náà tó ṣaláìsí. Tí ìyá ẹ̀ bá tiẹ̀ ti gbowó ẹ̀mí ẹ̀ tán ti sanwó fún, tí òun ò béèrè justice, ìyàwó ò béèrè justice. Timothy, ìyàwó Timothy rẹ̀ ńgbà tó kú. Ìyàwó Timothy leléyìí nígbà tí Timothy ṣaláìsí. Mò ń bọ̀ o. Fídíò yẹn dà? Fídíò yẹn ń sìn. Mò ń bọ̀, ẹ ṣáà ní sùúrù fún mi. Okay, wà lórí page. Ìyàwó Timothy leléyìí náà. Ẹ ní sùúrù o. Ní kẹ́ bá mú PRIMEBOY mọ́lẹ̀ o. Ẹ mú mọ́lẹ̀. But à ń sọ wípé everybody ní kẹ́ bá wa kó. Everybody ní kẹ́ bá wa kó. Everybody tí wọ́n wà ní kéèsì yẹn ní kẹ́ bá wa detain. Ẹ má protect anybody. That is the only thing tá ń sọ. Kí ló dé tẹ́ ń protect àwọn kan? Tẹ́ wá mú àwọn kan mọ́lẹ̀. Tẹ́ bá máa mú àwọn kan súnmọ́ ọ̀rọ̀ yìí ju ọmọ tẹ́ mú mọ́lẹ̀ yìí lọ. Àwọn kan wọ́n súnmọ́ ọ̀rọ̀ yìí ju ọmọ tẹ́ mú mọ́lẹ̀ lọ. Mo ń bọ̀, ẹ ní sùúrù fún mi. Mo ní fídíò Timothy kan tí mo ṣẹ̀ṣẹ̀ post láìpẹ́ yìí. Mo fẹ́ béèrè, ṣebí ìyàwó Timothy leléyìí? Ìyàwó Timothy leléyìí náà. Tó jẹ́ pé ìyá mọ̀ pé nǹkan kan lù ú. Òun leléyìí. Ẹ jẹ́ kó lòdù. Ìyàwó Timothy leléyìí.
Gbogbo fídíò tá a rí àti rí àti rí ibi táwọn ti ń sunkún bí kò máa post bí kò máa fún wọn lówó là ń rí láwọn náà pa sorry ìyàwó Timothy rèé. Àwọn opó tèmi bá rí ọmọ mẹ́rin ló bí sorry ọmọ mẹ́rin ló bí fọ́kọ ẹ̀. Autopsy go tí ṣe tán ẹlẹ́yìn retí autopsy yòókù ẹ ti conclude fún wa tábẹ́rẹ́ tán fún lóòótọ́ ó ṣèṣe ṣé PRIMEBOY ló mú ọwọ́ ẹ̀ tó fi lu gíláàsì ó ṣe jẹ́ pé ṣé PRIMEBOY nìkan lẹ mú mọ́lẹ̀ ó ṣe jẹ́ PRIMEBOY àtàwọn ọmọ Naira Marley nìkan PRIMEBOY ò sí ń bẹ̀ kò rí lọ́jọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ òun kọ́ ló bá pe nọ́ọ̀sì PRIMEBOY ò mọ̀ pé ó fọwọ́ gbá gan according to ẹ̀yin náà kò mọ̀ ẹ ló bínú bọ́ọ̀lẹ̀ ó lé PRIMEBOY kúrò ní mọ́tò a play ẹ̀ lórí kíní o everybody lórí fídíò everybody ló gbọ́ nǹkan tẹ́ sọ o Nigerian police ẹ má ṣojú ṣáájú ní kẹ́ má ṣiṣẹ́ yín léyàn kan wà innocent léyàn kan wà innocent a ní kẹ́ jọ̀ọ́ gbogbo àwọn tó bá yẹ kẹ́ ṣà ẹ bá wa ṣà gbogbo wọn kó ní kálukú lọ ṣàlàyé ara ẹ̀ nílé ẹjọ́ kí jọ́ọ̀jì wá decide tó bá jẹ́ ẹgbẹ́ ẹ̀mú ọmọ yìí kò sí ń bẹ̀gbà tọ́rọ̀ ṣẹlẹ̀ so ẹ̀ tí ilé lóhun ló pa àwọn nọ́ọ̀sì tó fún lábẹ́rẹ́ ẹni tó pe nọ́ọ̀sì ẹni tó bá give approval àti nǹkan kan àti ẹ̀dẹ̀ tún gbọ́ nǹkan kan pé wọ́n ní kámẹ́rà ilé ẹ̀ náà wọ́n ná fọ́ kámẹ́rà àbí wọ́n ní kò ṣiṣẹ́ ó ṣe jẹ́gbà tó máa kú ní kámẹ́rà ò ṣiṣẹ́ àwọn nǹkan tó yẹ kẹ́ wádìí nìyẹn ṣé PRIMEBOY yìí ń bá gbélé ní PRIMEBOY innocent ṣùgbọ́n gbogbo àwọn tó yẹ kẹ́ṣà ní kẹ́ṣà gbogbo wọn ní kẹ́ṣà ẹ má sọ wípé torí yàn kò léyàn kò lẹ́ni tó máa jà fún àbí kò sẹ́ni tó máa bá tẹ bọ́tìn torí ọ̀rọ̀ yóò tiẹ̀ yé wa mọ́ ọ̀rọ̀ ọmọ Mohbad yìí kéèsì yóò yé gbogbo wa mọ́ àmọ́ nǹkan tó rí ní ìṣẹ̀lẹ̀ báyìí mọ́ àmọ́ kò yé everybody mọ́ báyìí question là ń béèrè ẹ bá wa ṣàwọn tó yẹ kẹ́ ṣà ẹ ṣà gbogbo àwọn tó wà nílẹ́jọ́ tó dákẹ́ ẹ má ṣe ìgbà tẹ́ ń sọ̀rọ̀ gan ẹ sọ nǹkan tí ìyàwó sọ every other person lẹ sọ fún wa nǹkan tó sọ ẹ sọ̀rọ̀ tí ìyàwó sọ lórí ọ̀rọ̀ kéèsì yìí àbí wọn kì í béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó ẹlẹ́ẹ̀bá ìyàwó sọ̀rọ̀ kí ni ìyàwó sọ lọ́jọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ ṣé public kò wọn kò yẹ kó mọ̀ nípa ọ̀rọ̀ yẹn ni ṣé public kò deserve àti mọ̀ nǹkan tí ìyàwó sọ ẹ̀yin tẹ́tí lè sọ nǹkan tí nọ́ọ̀sì sọ nǹkan tọ́rẹ́ ẹ̀ sọ nǹkan tẹ́ni tó pe nọ́ọ̀sì sọ kí ló dé tá a lè gbọ́ nǹkan tí ìyàwó náà sọ tó lídì sí ìjọ tọkọ ẹ̀ dákẹ́ ọjọ́ tí wọ́n ní wọ́n jà ṣé lóòótọ́ níyàwó ẹ̀ wọ́n jọ jà níyàwó ló pa ṣùgbọ́n ìyàwó ló máa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ àbí bójúbójú lẹ̀ ń ṣe fún wa à ń béèrè ní accuse yín pẹ̀ ṣiṣẹ́ tó dáa ẹ má fi ọwọ́ ọlá ẹ má fi gbá PRIMEBOY lójú ẹ má nítorí kò ṣọmọ ilé nìyàn torí àti ráwọn abiagba obìnrin kan tó ti ń sọ wípé wá ìtàn máa gbé Wùnmí kí ló tàn lè gbé suspect lòun náà lóhun ló ṣe but suspect ni crime kíní lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí everybody ní suspect everybody tó ní nǹkan ṣe pẹ̀lú ọmọ yẹn within certain hours kó tó dákẹ́ ní suspect especially àwọn tó wà lára òdì lọ́jọ́ tó ṣẹlẹ̀ gangan kí ló dé tó yẹ pé àwọn ọ̀kan náà ẹ mú dání máwọn ọ̀kan mọ́lẹ̀ there is just a simple question tá à ń béèrè simple question là ń béèrè. Ìgbà tí ó bá
bọ̀bọ́ yìí jà ẹ̀yin fúnra yín ti sọ ẹ nígbà tó ń jà ó bínú bọ́lẹ̀ ó ti yó ó ti bọ́tí ló mu tó mú ògógóró le tó mú ẹnẹsí tó mú gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn tí ẹ̀ tẹ́sítì ẹ̀kẹ́ wọn yẹ alcohol tó wà ní system ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà sọ ẹ ló wà very drunk and tipsy ó wá fi ìbínú ó ku ẹ̀ṣẹ́ kò rẹ́ni tó máa gbá lẹ́ṣẹ̀ ó wá gbá gíláàsì lẹ́ṣẹ̀ ṣé tí n bá decide àti ṣe ra mi léṣe ṣé ẹlòmíràn máa mú fún yẹn ni torí kò tí ì yé mi o tí n bá decide mo mu ògógóró yó kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ púpọ̀ yìí gangan kò yé wa kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ kí ló wà nídìí ọ̀rọ̀ yìí gangan ṣé tí n bá ń báyàn jà ẹni tí mò ń bá jà ti lọ ó ti kúrò lọ́dọ̀ mi mo wá fi ìbínú ṣera mi léṣe nígbà tẹ́ni yẹn ò sí ń bẹ̀ according to your report ẹni tó ń bá jà ó ti lè bọ́lẹ̀ nínú mọ́tò ó ti kúrò ń bẹ̀ ó wá fi ìbínú ku ẹ̀ṣẹ́ ó dáàbò glass báwo nìyẹn ṣe kun ẹni tó ń bá jà tó dẹ̀ ti kúrò lọ́dọ̀ ẹ̀ abẹ́mi ni mi ò mòfin ní ẹja ẹgbà míì tó fi jẹ́ wípé tá bá tiẹ̀ ní pòkè ìyẹn náà is part of the investigation àwọn tó wà ń bẹ̀ lọ́jọ́ tó dákẹ́ gangan ńkọ́ àwọn tó wà nù bọ́ọ̀sì bọ̀bọ́ tó ti ṣe dírẹ́dì tó ń pariwo tó ló wà ní Dubai tó lóun ò sí ní Dubai àwọn tó announce òkú ẹ̀ níbi tó ti gbórí sókè tí ò tí kú tán tó announce ikú ọmọ tí ò tí kú kó tó di pó kú in the process tí ò tí kú tó announce ikú ẹ ti ṣèwádìí pé ìgbà tó ń gbé lọ láti hospital ṣọ́yanjú ẹ̀ fúnra wọn ni àbó dákẹ́ fúnra ẹ̀ nígbà tó ń announce ẹ̀ ìyàwó wà ń bẹ̀ àbúrò ẹ̀ wà ń bẹ̀ àbúrò ìyàwó àbẹ́gbọ́n ìyàwó wà nínú bọ́ọ̀sì báwo ló ṣe easy fún gbogbo wọn láti wà calm àti announce ẹ̀jẹ̀ ikú ẹ̀jẹ̀ wọn bẹ́ẹ̀ yẹn. tó kò yé wa mọ́ ni o gbogbo wa ń pariwo justice justice táwa ń béèrè ẹ má fìyà jẹ aláìṣẹ̀ là ń béèrè o ẹ má mẹ́ni tí ò ṣẹ̀ kẹ́ fi ṣe scapegoat là ń béèrè báyìí o ìyẹn ló wá ń bà wá lẹ́rù báyìí justice ò kí ń yọ ẹnì kankan sílẹ̀ ọ̀ǹtì tán bá ṣèwádìí fíní justice ò kí ń fẹ́ ẹnì kankan sílẹ̀ pé toró ń ṣopó justice ò ń fi ẹnì kankan sílẹ̀ toró jẹ́ ìyá justice ò ń fẹ́ ẹnì kankan sílẹ̀ toró jẹ́ bàbá justice ò ń fẹ́ ẹnì kankan sílẹ̀ toró jẹ́ kinní kan everybody lọ́lọ́pàá máa ń kó tó máa fi yanjú ọ̀rọ̀ wọ́n wá mú àwọn prime suspects irú wọn náà máa ń tì mọ́lé ọjọ́ tó máa dákẹ́ ṣé ọmọ yìí wà ń bẹ̀ kò sí ń bẹ̀ a day before kò sí ń bẹ̀ ọjọ́ tó máa fọwọ́ gbẹ̀ṣẹ̀ ọmọ yìí náà ti kúrò ní sàkání ẹ̀ ó ti rìn síwájú kó tó fẹ̀ṣẹ̀ gbá gíláàsì báwo ló ṣe wá jẹ́ pé òun náà pẹ́ lára àwọn prime suspects tó jẹ́ wípé àwọn tó wà ń bẹ̀ lọ́jọ́ tó dákẹ́ gangan àtẹni pé nọ́ọ̀sì ni àtẹni tó ní kán lọ pé nọ́ọ̀sì ni àtẹni tó fọwọ́ sí kán pé nọ́ọ̀sì ni àtọmọ tó ní pé kán má pọ̀ ọlọ́pàá àtẹni tó ń wo ọwọ́ tọ́wọ́ fi wú tí ò pa àwọn fámìlì àtàwọn tó ń gbé lọ sí hospital tó fi mì tó fi orí bọ̀bọ̀ fèrè dàgbà yìí ni ọmọ yẹn mi orí nínú bọ́ọ̀sì gbogbo wa tún lọ tún kíní yẹn wò ká tó mọ̀ pé lóòótọ́ mà mí rí ibi tó ti ń announce ikú ẹ̀ ló ti mi rí ibi tó ti ń pariwo pé ó ti kú ló ti mi rí nínú bọ́ọ̀sì yẹn kí ló announce ikú ẹni tí ò tí kú fún ṣé PRIMEBOY wà ń bẹ̀ nígbà tó announce ikú ẹ̀ kò sí ń bẹ̀ ṣé ìyàwó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ nọ́ọ̀sì wà ń bẹ̀ ó wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan wọ́n wà ń bẹ̀ àfi tó bá jẹ́ pé there is more tẹ́ ẹ̀ sọ fún wa tó fi wá jẹ́ wípé PRIMEBOY lẹ dì mọ́lẹ̀ àtàwọn few ones tẹ́ wá cover àwọn kan tẹ́ shield àwọn kan tẹ́ protect àwọn kan up till now àwọn kan yìí ń pariwo Sam Larry àti Naira Marley DC níbi tó rí wọ́n dọ́ta dé wọ́n yìí ń pariwo Sam Larry àti Naira Marley níbi tí orí wọn dọ́ta dé níbi tọ́rọ̀ dé pẹ̀lú gbogbo àlàyé tọ́lọ́pàá ṣe pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́pàá sọ pẹ̀lú gbogbo nǹkan tó ń gbé jáde wípé wọ́n fún ní abẹ́rẹ́ wọ́n pa àwọn abẹ́rẹ́ kan pọ̀ mọ́ lára tí ò yẹ kán parapọ̀ nígbà tí Kẹ́mi Olúlóyè tiẹ̀ máa sọ̀rọ̀ ó lábẹ́rẹ́ tán fún yẹn right ó ní pé
ìgbà tí kíní yẹn ṣẹlẹ̀ ó ní there is a pin bí pencil báyìí ó ní ká náà rí tán sáré gun bí shock ìgbà tán lè sọ pàrọ̀ iṣẹ́ gírì wá ó ní ká náà fún ní kíní yẹn ó ní kò ní kú. So incompetency ó pẹ̀lú nǹkan tó pa. So ta ló pe nurse, ta ló dedicate nurse, ta ló supervise nurse, ta ló dúró tì, ta ló wà ńbẹ̀, ta ló lọ pè, ta ló fọwọ́ sí. Ṣé báwọn yẹn ni prime suspect kó tó kọrú àwọn prime boy. Àbí torí orúkọ ọmọ yẹn ń jẹ́ prime lẹ ṣe sọ di prime suspect ni àbí báwo. Ká lọ́lọ́pàá ò jáde fúnra wọn kan sọ fún wa wípé ìgbà tí wọ́n mọ̀ ọmọ yìí tọ́mọ yẹn ò ti kọ́kọ́ sọ̀rọ̀ páwọn jọjà. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sọ fún wa wípé wọ́n láwọn pé ọmọ yìí ààrẹ evidence kan pé kó yọjú. Now àwọn ọlọ́pàá tọ́mọ yìí kọ lẹ́tà sí gan kó wọn. Ní àwọn ọlọ́pàá tọ́mọ kọ lẹ́tà sí tọ́n ignore lẹ́tà ẹ̀ tọ́n ṣe the right thing káwọn ọlọ́pàá yẹn dì sí. NDLEA tọ́mọ accuse pọ́n fóun ní nǹkan mu ní last year ṣàwọn. Ìyàwó tó wà ńbẹ̀ mú abẹ́múyàwó àmọ́ ni torí ìyàwó náà ní story láti sọ. Àwọn tó wà announce kú ọmọ nígbà tí ò tí ì dákẹ́ tó mi rí ṣàwọn ká gbọ́ pé ṣàwọn àbọ̀ wà ń custody yín ni sọ̀kan tó sọ kàn mú statement ọ̀rẹ́ mú statement nọ́ọ̀sì mú statement kínní àgbọ̀ nǹkan kan nípa tìyàwó a kàn gbọ́ pé mention orúkọ ẹ̀ ìgbà tẹ́ mention orúkọ ẹ̀ gan sọ pé ìyàwó ni ẹni wípé kínní lórúkọ ẹ̀. Adébánjọ lẹ́pọ̀ orúkọ ẹ̀ so in other words kò ń ṣèyàwó ilé ẹ̀ gangan girlfriend ni at least according to the law they were not married wọ́n kàn ṣe introduction. So tó bá bí mi gan ọmọ yẹn owó tó bá fún ọmọ yẹn ló lówó yẹn trust fund ló yẹ kówó yẹn jẹ́ until tọmọ yẹn bá pé 18 or 21 ọmọ tó release ẹ̀ tó ti wà capable tó ti di adult òun ló ní owó yẹn. Bàbá ọmọ yìí wọ́n accuse àwọn family ìyàwó of something ṣe nǹkan kan sí kẹwò from that angle náà there is a lot of accusation towards ìyàwó látọ̀dọ̀ ọmọ olóògbé gangan fún rẹ̀ kó tó lọ. There is a lot accusation tó fún Naira Marley tó bọ́ sí public ló fún ìyàwó náà tá ṣẹ̀ṣẹ̀ rí ní public. Àbí ìyàwó deny pé òun kọ́ lòun wà nínú voice note tá gbọ́. Torí a lè sọ nǹkan tí ìyàwó bá yín sọ sọ nǹkan kan fún wa nípa ìyàwó. Sọ pé statement báyìí ló make ní nǹkan báyìí ló sọ ìgbà tẹ́ẹ̀dẹ̀ ń give report ẹyọ kọ̀ọ̀kan wọn lọ́tọ̀ọ̀tọ̀ ló yẹ kẹjẹ́ ká mọ nǹkan tó sọ nípa ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹ fowó gbọ́ ẹ̀ ti PRIMEBOY nìkan lẹ sọ fún wa jù. Ẹ̀dẹ̀ lẹ lọ síbi tán ti jà wípé ní klọ́ọ̀bù kan ti PRIMEBOY pé ńgbà ó bá PRIMEBOY jà tán ó gbá gíláàsì lẹ́sẹ̀ ṣé PRIMEBOY ló fi ọwọ́ ẹ̀ gbẹ́sẹ̀ àbóhùn fún rẹ̀ nígbà tó mọ̀ gógóró yó wọ́n ti láyọ̀ ló ń pààyàn iṣẹ́ kì í pààyàn. Iṣẹ́ òun pa anybody ayọ̀ ni torí tí ò bá yó bẹ́kùnbẹ́kùn níbi tó ti ń bless ẹ̀dẹ́ kò ní mu ọtí yóò dẹ́kun tó jẹ́ pé PRIMEBOY tó ń protect ẹ̀ pé má bọ́lẹ̀ inú mọ́tò ló bá jà tó lé bọ́lẹ̀ according to nǹkan tẹ́ sọ fún wa PRIMEBOY tó ń protect ẹ̀ pé má bọ́lẹ̀ jẹ́ kí n clear mọ́tò lòun àti ẹjọ́ jà wọ́n wá jọ jà tán ibi tó ti ń là wọ́n ó bínú fún rẹ̀ nígbà tí PRIMEBOY ti kúrò bí ó wá fi bínú kò rẹ́ni tó fẹ́ gbá lẹ́sẹ̀ẹ́ ó mú ẹ̀ṣẹ́ ó fi gbá gíláàsì òṣẹ́ tó fi gbá gíláàsì ọwọ́ ẹ̀ bẹ́ yánnayànna ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ń dà lọ́wọ́ ẹ̀ ó wá gbé ẹ̀jẹ̀ yẹn lọ́lé for 24 hours ó decide fún rẹ̀ láti gbé ọwọ́ ẹ̀jẹ̀ lọ sílé wọ́n ní kó lọ sí hospital olóhùn ò lọ according to you wọ́n lọ treat ọwọ́ yìí ẹ̀jẹ̀ yìí pọ̀ according to you kò lọ ọwọ́ wú ìyàwó wà ń bẹ̀ kò pa àwọn fámìlì ẹ̀ kó pe bàbá ẹ̀ àti ìyá ẹ̀ mọ́mí ẹ gbà mí o ẹ wá wo lágbájá kó snap ọwọ́ yẹn kó ṣe fídíò ẹ̀ kó sẹ́ǹdì sí káwọn ìyá ẹ̀ wá pè é ọkọ mi ó yá mo fọlọ́ọ̀bẹ má kó bá mi dìde ibi tó wà yẹn hospital lọ sí hospital ọkàn sáré ibi tó bá wà kán tètè máa bọ̀ wá bá ń bẹ̀ wọn ò máa ṣe gbogbo yẹn títí tó fi wo ọjọ́ kejì
by now tẹ́ bá fẹ́ wà transparent ni ẹ fi mọ́tò wọ̀n wá ẹni mọ́tò kan wọ́n gba lẹ́sẹ̀ kí ló dé tí gbogbo newspaper ò ní picture mọ́tò yẹn picture tẹ́ fi wọ̀n wá lọ́jọ́ yẹn you are supposed to give to all newspaper outlets kàn rebroadcast ẹ̀ kàn gbé síta kí gbogbo ayé rí tẹ́ bá fẹ́ wà transparent ọjọ́ yẹn ẹlẹ́sọ ẹlí picture yẹn rèé o níbi tí gbogbo èèyàn wà àwa public tẹ́ ń bá sọ̀rọ̀ àsínbẹ̀ àárí public ló pariwo síta nípa ọ̀rọ̀ ọmọ yìí kí ló dé tí ó pé a ní right láti ráwọn pictures yẹn kẹ́ distribute ẹ̀ fáwọn newspaper houses kàn bá wa gbé síta kárí àtọwọ́ tó fi ṣèṣe àti gíláàsì tó fọ́ fúnra yín lẹ kúkú sọ àkúkú sí ń bẹ̀ kí ló dé tí a ní access láti fojú wa rí ká lè rí transparency and òótọ́ and true justice lórí ọ̀rọ̀ yìí kí ló dé.